Ẹ̀sà ẹjọ́ mo fẹ́ gba àmọ̀ràn nínú orí àbúrò mi ni sà. À ń gbọ́ yín mà. Ọmọ yẹn 90 Refresh. years old ni. Ó kọ́ iṣẹ́ tailor. Mi ló dé lọ sí ìdíṣẹ́ tailor yẹn. Ìgbà tí ó mọṣẹ́ yẹn wọ́n ra machine méjì fún un. So ẹ̀yìn ọ̀rẹ́ yìí lẹ́yìn ìgbà tó gbàyọ̀ǹda ó wọlé sí school ó lọ fún NDA. Ó dẹ̀ ti parí NDA ní last year. Ìgbà tó wá di last year December, dádì mi wá nípa àwọn fẹ́ ṣe freedom fún un. Nídẹ̀ tí machine méjì fún un, ó ti gbé kan lọ sí school, kan wà nílé láti máa fi ṣiṣẹ́. So dádì mi wá nípa àwọn fẹ́ ṣe freedom fún ọmọ yẹn. Ṣé ẹ gbọ́ mi sà? À ń gbọ́ yín mà. So dádì mi pa àwọn fẹ́ ṣe freedom fún ọmọ yẹn, wọ́n ṣàlọ bá ọ̀gá, wọ́n kàn sanwó fún ọ̀gá ni wọ́n lọ ṣe àdúrà àárọ̀ fún ọmọ yẹn. Wọ́n dẹ̀ So gbé ìgbà yán lọ. tọ́mọ yẹn Ṣé wọ́n gbé yán lọ? wọn ò gbé yàn lọ́wọ́, kàn sanwó lásán fún ọ̀gá láti ṣe àdúrà àárọ̀. So ìgbà tọ́mọ yẹn dẹ̀ ṣe freedom yẹn tán, mo sọ wá ní pé school ni ó pè òun láti dúró sí, pé òun fẹ́ gbé fún kejì tó wà ní ilé tí ìyá mi rà sọ pé òun fẹ́ máa gbé lọ sí school. But during that process, àbúrò mọ́mì mi kan wà tó ṣe pé àwa gan ti lábúrò ọmọ ìyá ọmọ bàbá ni wọn ò ní àbúrò mọ́mì àti mọ́mì mi yẹn. A ti rí wọn gan sí láti tó 10 years. Àmọ́ movement obìnrin ni wọ́n, àmọ́ movement wọn, àmọ́ ibi tán wà. Tó wá pé dádì mi ní January this year wípé òun fẹ́ kí àbúrò mi yẹn kan wá máa gbé ní ọ̀dọ̀ òun, páwọn wà ní outside policy, pé àwọn company kan wà tán help àwọn èèyàn tán ń fi ohun àwọn tailor tán rán wọn lọ sí abroad lọ́fẹ̀ẹ́ pé káàbúrò mi yẹn máa bọ̀ kó máa gbé machine ẹ̀ bọ̀. Dádì mi wá accept láti kí àbúrò mi yẹn kó máa tẹ̀lé lọ. Ìyá mi ò wá gbà torí pọ́ ní pé movement àbúrò wọn yẹn gan àwọn kò mọ̀. Àwọn ọmọ kan tó fẹ́ fi ọmọ ṣe, bóyá àbúrò wọn yẹn bóyá ó ti jẹ gbèsè kan ni tí wọ́n fẹ́ lọ fi ọmọ dípò sí ibẹ̀. tó àtìgbà yẹn dáàbò ní àbínú wọn wá yà sí ọmọ yẹn mọ́, wọn yà sí ẹnìkankan mọ́ nínú ilé. Ọmọ dẹ̀ ní ibà sí pé school ló pé òun láti máa ṣiṣẹ́ torí pé òun máa rí iṣẹ́ gbà. Mọ́mì mi dẹ̀ nìyí, wọ́n ní pé kọ́mọ yẹn dúró sílé sí tó ti parí school, ó ti parí NDA. Wọ́n ní kó dúró sílé, wọ́n gbà yọ ṣọ́ọ̀bù kan ní ẹgbẹ́ ṣọ́ọ̀bù wọn nílé. Ipò kó máa rán aṣọ ẹ̀ǹbẹ́. Ọmọ ní pé òun lè dúró sí pé school òun fẹ́ lọ. Dádì mi ní kó máa tẹ̀lé àbúrò mọ́mì mi lọ sí ibẹ̀ yẹn tá àmọ́ gúmẹ́ntì ẹ̀. Mọ́mì ní kó dúró sílé. tó àtìgbà yẹn bá ẹbí ṣàti dàrú, kò sí unity mọ́ ní inú family. So nǹkan tó fẹ́ gbàmọ̀ràn lé nìyẹn sá, pé òun ni pé ìyá ṣe ń bẹ lórí ìyá mi báyìí ẹ ṣe inú òòlù náà wá. ẹ ló mà. Ṣe rí ilé yín ò ní dàrú. Ilé yín ò ní dàrú. Ṣe rí kò ní ṣe pẹ̀lú ọjọ́ orí tó bá ti mọ̀ o ò mọ̀ ni. Ọ̀rọ̀ tẹ́ gbé kalẹ̀ kò dàrú kankan. Ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ ń tà ń sọ yìí, àwọn kan wà nínú picture yín sìn náà. So ti yẹyin mà tó yẹ pé tí wọ́n mọ̀ ni. Fún àpẹẹrẹ dádì yín, ẹ jẹ́ n bẹ̀rẹ̀ látọ̀dọ̀ wọn dádì yín. Ṣé dádì yín lọ sí school? Wọ́n lọ sá. Paul bàbá dúdú. Wo. Ẹ ló sá. Mo wà pẹ̀lú yín mà. Bàtàyé wa iṣẹ́ ní Mo gbọ́ yín sá. Dádì yín ò lọ sí school àbí? Bẹ́ẹ̀ ni sá. Ètò fà nìyẹn. Ṣé o ti yé yín tó fà nìyẹn? Bẹ́ẹ̀ ni sá. Mọ́mì yín kọ́ṣán lọ sí school. Ara sá ọjà ni wọ́n tà sá. Ẹ ṣe ètò àfẹ́tàn méjèèjì nìyẹn màá sọ̀dí fún yín. Tẹ́pọ́n bá lọ sí school ni, ṣé o ti yé yín mà? Wọ́n á mọ̀ kí bọ́mọ yẹn ṣe parí ND yẹn tó ti gbé machine lọ sí school yẹn, ó ti máa ní àwọn customers ń bẹ̀, environment yẹn ti máa mọ́ lára ń bẹ̀. Ṣé n pa àwọn iléèwé wọ́n máa ní àwọn ọjà kọ̀ọ̀kan tí àwọn iléèwé ti lọ máa ń ra nǹkan àbí bẹ́ẹ̀ kọ́? Bàbá máa wà ń bẹ̀, ẹ tó ń ṣerun máa wà ń bẹ̀, ẹ tó gbé snooker nǹkan bẹ́ẹ̀ tó wà ń bẹ̀, wọ́n á gbé síbẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́? Environment yẹn ti má àbúrò yín yẹn lára. Ó dẹ̀ ti mọ̀ pé wọn ìná búrẹ́dì ẹ̀ òun ò mọ̀ tà ń bẹ̀ yẹn, ó ti láwọn customer tiẹ̀ níbẹ̀ yẹn. Ilé tí wọ́n ní kó padà wá yẹn kò lè padà wá sílé, kò possible. Ṣùgbọ́n kò lè yé mọ́ mi. Dádì náà tó ní ẹ farabalẹ̀ tí ìṣẹ̀lẹ̀ mò ń sọ fún yín yẹn. Ìdí mo ṣẹlẹ̀ mo sọ fún yẹn tó ṣẹlẹ̀ mo sọ yẹn. Tó ti yé yín. Kápẹ́ dádì àti mọ́mì yín bá lọ sí school, ẹ má jẹ́ ń tàn yín. Etí wọn sọ ni pé tí wọ́n á gbé machine kejì máa gbé lọ school. Ìgbọ̀n ti rí pé ọmọ tó serious tó dẹ̀ mọ́ṣẹ́ ni. Etí wọ́n sọ nìyẹn o. Pé tí wọ́n á gbé kejì wá gbé lọ sí school. Etí wọ́n á sọ nìyẹn. Yes. Etí wọ́n á sọ nìyẹn. Tá a fi ṣe HAD ẹ̀ tán. Even
ó tún lè wéèdì yóò sì wà ń bẹ̀ ṣé ń wá ìmí ni tọ́ bá kàn ní bírèkì school nìkan ló lè fẹ́ affect business ẹ̀ àdètò ní ṣọ́ọ̀pù náà nígboro pọ́ọ̀ṣì mò ń sọ̀rọ̀ tó ń affect home yẹn lọ́wọ́lọ́wọ́ ń sìn nìyẹn pé wọ́n àgbàlagbà ni wọ́n ṣùgbọ́n wọn ní experience nǹkan tá à ń sọ yìí kò dẹ̀ lè yé wọn tó ọ̀rọ̀ tí wàá gba sùúrù ẹ̀yin tẹ́ bá jẹ̀gbọ́n tẹ́ jábúrò lè máa láyé bàbá àtìyá yín ẹni tó ní kó gbé machine wá yẹn kó ṣe kinní kan yẹn ẹ má jẹ́ ń tàn yín ẹ má risk ẹ má dánwò rárá ẹ ń pè dáàdì àti mọ́mì wọn lọ sílé ìwé ń tiwọn tí wọ́n bá ti gbọ́ sí wípé ẹyin irú àbúrò mọ́mì yín yẹn ń sìn ìlú ibi tó wà ẹ ń pè tó bá ń dárúkọ Libya létí ẹlòmíì nítorí náà sọ ni pé ń lọ sílùú òyìnbó. bẹ́ẹ̀ni. gbogbo fámìlì yẹn pátá wọn ti pa àwọn alálàáfà ọmọ wa o ó fẹ́ bírèkì jíǹsì inú ilé yìí o ò ní ẹni àkọ́tí ọkọ lọ sílùú òyìnbó báyìí ó ń bo ní lọ Libya nígbà tí òyìn tó jókòó ṣé mò ń sọ̀rọ̀ mà. bẹ́ẹ̀ni sà. Libya tó dákọ̀ fún ìdẹ́kẹ́kọ̀ọ́ bú ẹkún náà pé frustration wo ló fẹ́ gbé ẹ lọ Libya báyìí torí Ọlọ́run ní tó ń ṣẹlẹ̀ nìyẹn ọ̀rọ̀ tí wàá gba sùúrù ẹ jẹ́ kó yé àwọn méjèèjì ní o ẹ jẹ́ kó yé wọn ní o ara tá à ń sọ leléyìí àwa tá a jóbi ẹ jẹ́ ká ṣe sùúrù ó rán ọmọ ẹ lọ síléèwé láti lọ mọ àwọn nǹkan kankan tí wọn ò mọ̀ ń tiẹ̀ ní ẹ̀kọ̀ọ̀kan ká máa tẹ́sí sí àwọn ọmọ yẹn náà díẹ̀díẹ̀ kí la náwó lé wọn lórí fún. ẹ tẹ́ ń sọ ẹ̀ṣọ́kùnrin ní àbóbìnrin. ọkùnrin ni sà. ṣé ń wá ìmì ni kí ni èjì ẹ̀. 19 years. kì í ṣọmọdé mọ̀ náà ó dẹ̀ mójútó ṣẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ mà. bẹ́ẹ̀ni sà. ṣé mu gbó ni mà. ara sà kò mú gbogbo torí àwọn ọmọ onírùkúrìn ní skul náà ni wọ́n ṣe rò pé kó má dá dúró síbẹ̀. ẹ gbọ́ tèmi kò dá dúró síbẹ̀ kán náà má jìnnà síbẹ̀. okay sà. kán náà má jìnnà síbẹ̀. bẹ́ẹ̀ láti ran alẹ́ sílẹ̀ kí ti ran gbogbo ẹ̀ káàkiri kò tí ì wọ 20 tó ti ń ṣe káàkiri kò tí ì ṣe ó náà fẹ́ jára ẹ̀ nìyẹn tó ti ń ṣe. ọmọ tó bá yà kó yà ń tiẹ̀ a jẹ́ pé ìkà tí ìyá rẹ̀ ń wà tàníyàn bú tí ìyá ẹ̀ ní ló kò lé lórí kò sí ọmọ kékeré kan bì kan mọ́ ń sìn ló kò lé lórí àti tó náà wá yà láyé torí arọ́ ọmọ ọgbọ̀n ọdún ọmọ 35 years 34 33 tínú wọn ò làdọ̀la tí wọ́n fọ́ inú dọ̀ tán fọ́nú láti inú ìyá wọn wá ó pọ́síbù o bíbélì náà fìdí ẹ̀ múlẹ̀ o ṣe ìpẹ́ nìkan fọ́ lójú tó rọ lápá tó rọ lẹ́sẹ̀ láti inú ìyá ẹ̀ wá àbí bẹ́ẹ̀ kọ́ àwọn ọmọ kan náà wà nú ayé o wọ́n fọ́nú láti inú ìyá wọn wá ni lọ́nú ayé kò jẹ́ afọ́nú true definition of afọ́nú kàn mọ̀ látara ẹ̀ kàn mọ̀ fẹ́ ṣe case study ẹ̀yin ni kẹ́ ẹ jókòó dáadáa pẹ̀lú àwọn òbí yín èyí tí ò yé wọn jẹ́ kó yé wọn ṣó ti yé yín mà báàrin yẹn ṣe jẹ́ nìyẹn báàrin yẹn ṣe jẹ́ nìyẹn ọmọ tí ó bá já sàmú àti kékeré tí wọ́n jẹun sámúsámú bó ṣe yẹ kó rí nìyẹn mà ẹ kó kalẹ̀. àní wọ́n á bèèrè lọ́wọ́ ọmọ mi kí ló dé tó lọ sí school àníjáde wọn àti mọ́mí wọn ràn ní kí wàá ní age ẹ̀sìn age 28 kí ni age ẹ̀sìn age 30 ó ti wá ń ṣiṣẹ́ tó gbà wọ báyìí ọdún 5 sẹ́yìn kí wàá ló ṣẹlẹ̀ tó rànra ẹ̀ a ní kò sówó ni ìdẹ̀ ń jẹun a ní kò sówó ni ẹ wo fóònù tó wà lọ́wọ́ ẹ̀ iPhone tí ń bẹ lọ́wọ́ ẹ̀ ọlọ́run bá tẹ́lẹ̀ rí ẹni tí ò lójú oorun 247 kò lè sí lọ́wọ́ ẹ̀ a ní tí ó jẹ́ kó ń lọ sí skul nìyẹn dáàdì wọn àti mọ́mí ìrùn ni ò rán ní skul bàbá àtìyẹ́ ẹ̀ ni ó mọ blame ìwọ ọmọ tó ń gbọ́ mi wàhálà tó bá dáa fún ẹ tó bá dáa fún ẹ fún ìgbésí ayé ara ẹni tó bá kù díẹ̀ káàtó fún ọ fún ìgbésí ayé ara ẹni bàbá àtìyẹ́ ò lè bẹ́ẹ̀ jẹ nǹkan kan nù yà ọ̀dà nǹkan kan mọ̀ bàbá mi ò tọ́ mi ìyá mi ò tọ́ mi nì wọ́n wá jábọ́ lórí ọ̀kadà bí ò lè ronú jinlẹ̀ kó ronú pé bóun ṣe ṣègbésí ayé ti tèmi ọmọ ọwọ́gbọ̀n ọdún ó tún ń tọrọ owó lọ́wọ́ àwọn òbí àyàndélé ọ̀jẹ̀ lọ́mọ látilẹ̀ ó tún ń tọrọ owó lọ́wọ́ àwọn òbí ẹ ti mọ̀ pọ̀ máa lè nìyẹn bàbá yẹn kó lọ ṣe DNA test ẹ̀ kọ́mọ̀ tiẹ̀ wulẹ̀ waste owó
ẹni jájá mọ́ṣáláṣí àti ìpè àtàdúrà fi sìn. Ọmọ tí ò bá ti lè dánú rò, tí ò lè dá ìgbésí ayé ara rẹ̀, tí ò lè dárò, wàláì kìí ṣe ọmọ lókè ìpẹ̀ láyé. Inú òbí adùn tí ọmọ bá jẹ́ ọmọ tó gbọ́n. Kó má fún àwọn òbí ẹ̀ 1 náírà. Ọmọ tí gbèsè ayé ẹ̀ bá létò, inú òbí rí adẹ̀dùn. Pórí ọmọ ìpín ọmọ alálùbáríkà lọmọ yìí. Mọ̀ wọ́rí wàá jánà lọ́jọ́ kan. Ọ̀dà nǹkan kan mọ̀.